Welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì, mo kí wa ipa kú bójú ọjọ́ ṣe rí, mo kí ẹ̀yin ìyá, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín. Ayé ọpẹ́ yọ ṣe yọ lọ́dọ̀ títí yín náà. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, ayé ọpẹ́ á máa yọ fún wa lórí ọmọ, lórí ìdáwọ́lé wa. Òun láyé ọpẹ́ ló máa fi máa yọ. Èwo la mú wá fún wa lọ́jọ́ títí òní wípé ká sáré ṣe àgbéyẹ̀wò ẹ̀. Ìbànújẹ́ sórí àgbàkodò lọ́jọ́ títí òní. Ìbànújẹ́ ó ṣe kí ni? Ó ṣe orí àgbà báyìí. Tí ọmọ kéékèèké bá wá ń kọjá lọ, tágbàlagbà bá ṣe báyìí, wọn ò ní mọ kí ni reason. Wọ́n lè ní mọ́mì ṣé wà okay, or dádì ṣé wà okay, ó ti ronú lọ. Òun ló ṣẹlẹ̀ lọ́jọ́ títí òní. Kò dẹ̀ ń ṣe wípé ní èlò ti ń ṣẹlẹ̀. Gbogbo àwọn tá wà ní UK, mo kí wa o. A ní rí láburú. Etí la máa fi gbọ́, a ní nípe aburú ń bẹ̀. Gbogbo àwọn tó kàn pátápátá, kí Ọlọ́run kó ṣàánú gbogbo wa ni. Ẹni tí ò tíì kú, adìẹ tí ò kú ó ì lè jàgbàdo. Ẹni tí ò bá tí kú kò mọ nǹkan tó lè ṣẹlẹ̀ sóhun lọ́la. K'Ọlọ́run má jẹ́ ká burú, k'Ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa. Ìbànújẹ́ sórí àgbàkodò fún wa nínú UK lọ́wọ́lọ́wọ́ yìí. Ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ó ń gba omijé lójú wa. Ó jẹ́ àwọn àdúrà kan wà tó jẹ́ wípé bóyá kán máa sọ pé kán dà sọ fact ni. Ẹ understand nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, nǹkan tó ń mú òònú báyàn, tó ń gbomijé lójú èèyàn pé oh my God. Ṣé rí tó bá jẹ́ àwọn tó jẹ́ pé wọ́n sí nínú ìrìn àjò yìí ni, or tó bá jẹ́ pé àwọn tó jẹ́ wípé wọn ò mọ nǹkan yẹn much, ẹlòmíì ò care, ẹlòmíì ò gbọ́ news nǹkan, kò gbọ́ news nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, CNN ló ń wo, ẹlòmíì gan kò ráyè àti gbọ́ news. Tó bá yàjà ní break níbi iṣẹ́ Yorùbá film ni, or àwọn Korea film tó máa ń wò sí yẹn, kò mọ nǹkan kan tó ń ṣẹlẹ̀ o. Ẹlòmíì ti wo Korea film débi wípé ó ti ń gbọ́ èdè wọn. Ẹ understand, ó ti ń gbọ́ èdè wọn níbi tó wò dé. Bẹ́ẹ̀ náà dẹ̀ lẹ́lòmíì tó jẹ́ pé English film ni, kò tiẹ̀ fẹ́ gbọ́, kò tiẹ̀ gbọ́ nǹkan, kò ń ṣe onípa gbọ́. Tó bá ṣe wọn sẹ pé ó gbọ́, ìgbà wo ló ń ṣẹlẹ̀? Kílẹ̀ ló ṣẹlẹ̀? Nǹkan tó ń ṣẹlẹ̀ nínú UK lọ́wọ́lọ́wọ́ yìí, aburú ò ní kàn wá, eléyìí pọ̀. Ó mú rònú báyàn wípé ẹni tó bá mọ reason tá a fi ń lọgun wípé ànílé ti tó lọ. Ẹ̀yin tó bá jẹ́ olólùfẹ́ mi, tẹ́ ti máa ń bá mi bọ̀, bóyá ti pẹ́ or láìpẹ́, mo máa ń pa àwọn èdè, mo máa ń pèdè kan. Mo máa ń sọ wípé ilé ayé ò ṣe gbé, ọ̀run ò ṣe bínú lọ. Ìlú òyìnbó, ara òrókun ara ọ̀rọ̀ adìyẹ ni fún wa. Nàìjíríà ò ṣe bínú lọ. Ìlú òyìnbó ò ṣe gbé, bẹ́ẹ̀ náà ni Nàìjíríà ò ṣe bínú lọ. Ṣé tó wá ń ṣẹlẹ̀ sí wa lọ́wọ́lọ́wọ́ yìí ni ká sọ? Eléyìí pọ̀, àní fojú sunkún ara wa. Bọ̀ kò sí àdàpè kan tá lè pé ju wípé nǹkan ìbànújẹ́ ni. Because kò sí bó ṣe lè wù, bó ṣe lè jẹ́, àwa ò lè rí bí retaliate irú nǹkan báyìí fún àwọn òyìnbó ní Áfíríkà bó ṣe lè wù kó mọ. Tó bá rí ẹlòmíì òyìnbó tó jẹ́ wípé níbí báyìí gan owó social ló tò papọ̀, ó ń gba owó ìjọba ni, kò jíṣẹ́ rárá. Ó rí opportunity láti lọ sí Áfíríkà ni, kò ní iṣẹ́ lọ́wọ́ rárá. Ẹni tó ní doctor degree á máa fẹ́ lè máa lábàtà ní Nàìjíríà ni.
bóyá báwo tó bá kó wá tó ti ṣẹ ó mú mi rántí òyìnbó kan náà. Mo rántí orúkọ ìyàwó ẹ̀ gan. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí bóyá ọ̀rọ̀ 20s ni mò ń sọ yìí. Ó fẹ́ lady yẹn tó bá wá sí Nàìjíríà ó máa wá sí family house wa torí ẹni tó fẹ́ yẹn àǹtí mi ọ̀rẹ́ wọn àbúrò ẹ̀ ló fẹ́. Tó bá wá sí family house wa ó máa ń wá láti òyìnbó wá sí Nàìjíríà. Tó bá wá sí family house wa táwọn èèyàn ẹ bá rí báwọn èèyàn máa ṣe pé oh my God òyìnbó wọ́n fẹ́ fọwọ́ kan lára wọ́n fẹ́ bá sọ̀rọ̀ bọ̀ òyìnbó tí mò ń sọ yìí nígbà tí tẹ bá mọ̀ nílùú òyìnbó ẹ̀yin tẹ bá mọ̀ lẹ́ máa mọ̀ pé ẹgẹ́ tí ń sè torí pé ẹni tó nífẹ̀ẹ́ tó fẹ́ fẹ́ ni ó wá owó jọ lọ́nàkọnà láti travel ni ọ̀pọ̀lọpọ̀ wọn wà nílùú òyìnbó yìí tó jẹ́ pé ọ̀ ní passport gan òyìnbó ni wọ́n bọ̀ ìyà tó ń jẹ wá yìí pọ̀. Ẹ bá gbẹ́ pé èèyàn ò lẹ́nu ọ̀rọ̀ tàbí ìmọ̀ọ́mọ̀ ẹ lè sọ mi ò ní stamina mi ò sí ní mood yẹn but mo ṣàkànfẹ́ bọ́ta láti lè sọ ọ̀rọ̀ yìí ni bó ṣe ń ṣe mí nínú ìbànújẹ́ ó dorí àgbà kodò. Ẹ wá máa gbé àwọn reason kan wá kẹ́jọ́ mi má lọ pọ̀ jù àwọn fídíò tí máa gbé wá sí òun lẹ máa fi mọ̀ irú èyí tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́ tí mò ń sọ̀rọ̀ yìí mi mọ̀ torí pé recording program ni máa ń ṣe it's not live mo mọ̀ pé àwọn fan mi ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò dẹ̀ mọ̀ bóyá wọ́n á rò pé bóyá live ni mo máa ń ṣe torí ẹ̀ lẹ ṣe lè máa rí program mi everyday it's not like kò ń ṣe pé bóyá mo ṣe live because always busy ètí bá ráyè sáré ṣe mo dẹ̀ tún ní olùrànlọ́wọ́ tó jẹ́ engineer mi tó tún bá mi ṣàdarí ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn lè máa rí program lójoojúmọ́ it's not but kí ni mo fẹ́ sọ nínú eléyìí ni wípé déètì èní on the 7th ni mo ṣe time mo ń sìn 9:11 lálẹ́ ní UK time bá ṣe wà yìí inú fo àyàfo òun la fi ń rìn òun la fi ń sùn òun la fi oh my God. Ẹ má bínú ẹ jẹ́ n gbé call lọ. Are you on your way? Okay, thank you. Mo ṣe program lọ́wọ́. Bye. Love you. Bye. Now, àwọn ọmọ yẹn nìyẹn bá ṣe ń pera wa. Kí ni mo fẹ́ sọ ń bẹ̀ ni wípé ó dẹ̀ wà níbi iṣẹ́ kó wá jókòó ẹ wà lọ́fíìsì kó wá jókòó kó wá wọ́n wá ń wò ẹ́ pẹ̀lú àánú wọ́n ń wò ẹ́ pẹ̀lú pity wípé báwo ló ṣe máa wá ṣe é drive safe o. Wọ́n ń wò wá tànútànú àwa ọmọ nílé ọlọ́nà ó mà ṣe o. Kí ló dẹ̀ ṣẹlẹ̀ ní wípé mo mọ̀ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ti gbọ́ gẹ́gẹ́ bí mo sọ pé àwọn èèyàn tó jẹ́ pé wọn kì í gbọ́ bóyá wọ́n lè ṣe alábàápàdé ọmọkùnrin kan ó ní mental issue ní ó ní mental problem that was last week bóyá bí on the 1st of July or bóyá 2nd something bóyá 1st or 2nd ló máa jẹ́ between 1st 2nd third ṣá òun ló lọ sí school tó lọ gún àwọn ọmọ ọlọ́mọ tó lọ at the end of the day ọmọ mẹ́ta kú láti 6 to 12 something like that àwọn tó ń ṣe at the end of the day wọ́n wá mọ̀ wípé dúdú ni
tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan-an rò pé bóyá 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 ọ̀rọ̀ ẹ̀sìn tàbí nǹkan kan, but àmọ́ ọ̀hún sọ fún wa sì pé ọ̀rọ̀ ẹ̀sìn ni a kàn mọ̀ pé dúdú ni òun wá jẹ́ ọmọ 17 years. Nǹkan tó wá ṣe yẹn tó wá fi mọ̀ pé dúdú ni bí àwọn òyìnbó ìbọn ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Ẹni dúdú tí wọ́n bá rí àná pa, èèyàn bíi 4 ló ti kú nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí. Wọ́n wá ń ṣe protest yẹn káàkiri UK ló ń gbé káàkiri. Èyí tí mo sọ̀rọ̀ tí mo fi ń quote date time fún yín, wọ́n wà ní Newcastle. Mo mọ̀ pé 80% nínú àwọn fan mi wọ́n mọ̀ pé Newcastle ni mí. Kò yé yín sí, wọ́n wà ní Newcastle. Kódà gan-an ṣe lọ́sàn-án tó máa ṣe lálẹ́ bí mo ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Wọ́n wà ní city center wa. Wípé kí ló ń campaign fún fáwọn òyìnbó, fáwọn migration. Àwọn migration ló ń bájà. Wọ́n ti fi ṣe oríṣiríṣi, mi ò ní stamina àti sọ̀rọ̀ ni púpọ̀. Wọ́n ti fi ṣe oríṣiríṣi wípé káwa dúdú ká máa lọ, àwọn ò fẹ́ rí foreigner nínú ìlú àwọn. Pẹ̀lú bí mo máa ń pa lówe látọjọ́ yìí pé ìlú òyìnbó ò ṣe é gbé, Nàìjíríà ò ṣe é bínú lọ. Ilé ayé ò ṣe é gbé, ọ̀run ò ṣe é bínú lọ. Ẹ wá wo Nàìjíríà. Ẹ wo àwọn tó ń bínú lọ sí Nàìjíríà, tó kàn lọ lo holiday ní Nàìjíríà. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀. Mo mọ̀ pé fídíò yìí ti pẹ́. Oríṣiríṣi ló ti wá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn. Àtúnṣe wo ló wà? Oh my God. Shortly after Ijare Junction, the driver felt the wagon's tires rupture and decided to park the car with the hope of changing the tires. It was like a film. In a jiffy, motley crowd of armed men in military uniform came out of the bush. They fired at the boot of the car. Ahead of us, 5 of them came out of the bush. Another 2 came from the rear. My daughter screamed, "Mommy, Daddy, what's going on?" There was no time to say a word. They marched us through into the bush, firing into the sky. They hit me on my chest, hit my daughter on her head. Blood oozed. At this time, it was better to kill me. I shouted at one of the armed men. His response was hell. He went straight for my private part, tore my dress with his gun. The others ripped my dresses. I was left with my undies. My husband and my daughter started crying. 2 of them dug their teeth into my breasts. While attending a secondary school in Adamawa, I had lived with some Fulani, so I understood a few Fulani words. I started bleeding, at least for my daughter. To my shock, at gunpoint, they removed the dress of my little girl. One of them carried her on his head as my baby struggled, shouting, "Daddy, Mommy, what's going on? Help me." I could not help myself. We marched for 9 hours. I was half naked. My daughter was totally naked. Her tears was like a stream of blood on her cheeks. Our phones had been seized. We ended up in an ungoverned region in the thick of the forest. We met a well-organized group. There were some kidnapped victims. I saw 2 women. Àwọn tó lọ sí Nàìjíríà nìyẹn. Mélòó la fẹ́ kà? Ṣèbélé yìí ló lọ tó lè sọ̀rọ̀ síta lélẹ̀. Ẹni tán pa ń gọ́. Mélòó la fẹ́ kà nínú ẹni tán pa? Ìlú òyìnbó ṣe gbé, Nàìjíríà ò ṣe bínú lọ. Àwọn tó ní ìlú òyìnbó wá ti dìde wípé ẹ wá máa lọ lé yín. Kò ṣe bínú lọ. Ẹ wo nǹkan tó wà nílé. Ẹ wo nǹkan tó wà nílé. Ẹ fẹ́ sọ fún wa wípé àwọn ìjọba yìí wọn ò mọ bọ́n ṣe lè tackle security. Ẹ jẹ́ ká lọ gbé rally wá.
ẹ jẹ́ ká lọ gbé protest tó ń protest ní bíbá ẹ jẹ́ ká lọ gbé wá ẹ gbọ́ nǹkan tí ọmọkùnrin yìí ẹ gbọ́ nǹkan tó sọ. Middlesbrough, it is. I have never felt this unsafe in my life. In all my 26 years of being a black man on this earth, I've been hearing of racism, but for the first time in my life, I feel so unsafe. I won't lie, I'm actually terrified. I'm scared for myself and every black person right now in Middlesbrough. It is crazy. Like, I do not understand what is happening now. Yes, a black guy killed people. Doesn't mean all black people are murderers right now. Like, literally, they are burning down cars right beside my street. They've broken all windows, looted people's stores. My university, Teesside University, has been broken. The gym building broken. Olympia building, where I did my graduation like 2 weeks ago, is broken. The place where I shot a video about me with bicycle, which is like my last 2 videos on my page, literally everywhere there has been broken, and every black person there has been harassed, either lynched, stabbed, beaten. Like, it is crazy. Like, they're literally stopping cars on the road to check if you're black before they can let you pass. New buildings that are made for people, you don't understand, they're just building these houses. They broke everything. Like, this is so crazy. I have never felt this unsafe like this, like in my life, all my life. Like, I had racism, I had slavery, I had all that, but what is happening right now is crazy in Middlesbrough. What is going on right now is crazy. So for every of my black brothers, my Muslim brothers that are based in Middlesbrough, today, 4th of August, throughout this week, just be very careful. Don't move alone. If you are going anywhere, take a cab if possible. If possible, just stay in your house. Like, it is scary. I am scared. I am terrified. I'm traumatized. This is just crazy that you can be attacked for your skin color. Like, literally, you can't walk the streets right now. Like, I can't go out of my house. Like, I'm locked in. I'm scared to even show my face on the window so they don't break my window. Like, they are breaking people's windows. They are burning people's cars. They are beating up people. So please, you guys should be safe. Thank you so much. Stay safe. Àwọn videos wà tó jẹ́ pé èèyàn ò lè gbé wá sí bíbá. Kí wá wo bọ́n ṣe ṣe lé àwọn dúdú, kí wọ́n ṣe mọ́tò wọn, kí wọ́n ṣe ń bò wọ́n lórí títì. Ó mà ṣe o. Ó mà ṣe o. Ẹ má bínú, mo wá fídíò kan wá. Àwọn leléyìí o. Àwọn leléyìí o. We want our country back. We want our country back. We want our country back. Ẹ̀rí pé kò ń ṣe kékeré. Gbogbo London city àwọn kékeré. Birmingham, Middlesbrough, Sunderland, Newcastle, ẹgbẹ́ gbogbo UK lọ́dún. Kódà gan Northern Belfast, yes. Wọ́n tún fẹ́ ṣe. Ó dàbí pé bẹ́ẹ̀ gan-an ti kọ́kọ́ bẹ̀rẹ̀ gan. Ó dàbí pé ibẹ̀ náà ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Kẹ́ lè mọ̀ wípé ìlú òyìnbó ò ṣe gbé, Nàìjíríà ò ṣe bínú lọ. Nàìjíríà ò ṣe bínú lọ. Ẹ wo ìlú ìbínú, ìlú ìnira. Ẹ wo woman tí mo kọ́kọ́ show yẹn. Ṣé irú ẹ̀ ọmọ ẹ̀gbọ́n ọmọ ni mo sọ o. Ṣé ló sọ pé òun fẹ́ lọ sí Nàìjíríà? Irú àwọn yẹn ń sìn, àwọn eléyìí gan kan wá jó wọn mọ́lé gan, ṣọ́ọ̀ ní sọ wípé ó tún pé àwọn ní bó la fẹ́ gbà àsì dúdú.
àwọn pípù yìí dẹ̀rẹ̀ ọrọ̀ ajé wa náà fi ń bọ́ wọn, ọrọ̀ ajé wa náà fi ń jẹun. Ẹ wo iye àwọn tó ń pè ní japa láti bóyá bíi 4 years ago up to date, oye tí japa ti kó wọnú UK yìí, ìlú àtọ̀nà tó ti run sí láti gbé ẹkọ́nọ́mì wọn sókè nínú ìlú yìí ó léye tírílíọ̀nù tó jẹ́ in pounds. In pounds. Táláṣẹ. Ẹ gbọ́ nǹkan tí lady ẹ gbọ́ nǹkan tó sọ. You're not even thriving. You're just about existing. And this is what we're doing. We're working to ourselves to death in England, literally. And the government are now trying to, make you work harder for longer till 67, till you can retire. No. So many of my friends have died before they even got to my age because of stress and other illness, not eating good food, not breathing good air, not drinking clean water. This is the truth. This is the truth. Trinkets and technology don't make a society. People make a society. And in Africa, you have what I call true community, true love, true bonding, true unity. And that's why I'm here. Wow. You can make a business here. You can make a business here and survive really well on that business. It's not like England where you can't even afford to open a shop, you can't even stock it. Here you can open a business and you can survive. You can build a house, you can buy a piece of land for like £2,000 and build your house. Now, ìlú bìkan ló lọ l'Africa. I'm pretty sure pé kò ń ṣe Nigeria. She understands ìlú bìkan ló jẹ́ ní Africa. And tábàdẹ̀ ní ká tó wò gan nígbà yẹn tó ṣì dá díẹ̀, tá bá ń sọ̀rọ̀ àwọn àǹtí wa ní 70s, 80s, a ṣì láwọn àǹtí, a ṣì ní àwọn uncles. Uncle mi ìgbà tó máa wá tán travel ńgbà yẹn, that was bóyá bíi early 80s ni. Wọ́n wá tán wá ṣe course tán padà ni, kò ń ṣe ọ̀kan kò ń ṣe méjì. She understands. That was then. Ká wá bọ́ sí 80/90. Ká bọ́ sí bóyá bí 88 kí nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Àwọn èèyàn yìí ń wá sínú UK yìí láti wá ṣe iṣẹ́ 6 months, 3 months padà. Kán wá faṣẹ́, ẹ bá àwọn wáṣẹ́ Máyà, ẹ bá àwọn wáṣẹ́ Nàní, káwọn sáré wá ṣe, ẹ bá àwọn wáṣẹ́ bóyá káwọn ṣe nǹkan kan, kó ṣáà fi wá nǹkan kan ṣá, kán fi ra ọjà, kán padà sí Nàìjíríà. Èèyàn mélòó ló ń dánrú ẹ̀wò mọ́ nsìn? Nígbà yẹn a fẹ́ lè sọ pé 50-50. Àwọn tó wá dúró 50, àwọn tó ń padà 50. Kò ń ṣe pé wọ́n padà bẹ́ẹ̀ yẹn. Ìgbà yẹn African shop ò tí ìyá ayẹyẹ báyìí. Ẹ̀yin tẹ́ wà ní London, ẹ̀yin tẹ́ wà ní Europe káàkiri. Àwọn tó wà ní London ló máa kó aṣọ lọ fún àwọn tó wà ní Europe míì tó máa kó aṣọ wá láti Nàìjíríà tó máa ní London làwọn ti kó wá. Tó máa ti ní visa yẹn lọ́wọ́. Torí mo ní àwọn ẹ̀gbọ́n tó ń ṣerú ẹ̀. Tó máa kó aṣọ láti bí báyìí tó máa ní UK làwọn ti kó aṣọ wá bí ara Nàìjíríà náà ti kó aṣọ wá. Wọ́n máa kó aṣọ yẹn, wọ́n máa lọ máa tà á. Wọ́n máa fún wọn lówó, wọ́n máa fún owó yẹn, wọ́n lè tán fún wọn lẹ́ẹ̀mejì, wọ́n lè tán fún wọn lẹ́ẹ̀mẹ́ta. Àwọn míì máa lọ ra gold, wọ́n máa lọ ra gold ní Italy, wọ́n máa tà á ní Europe, wọ́n máa ké ètò kó tí lè tán máa kó lọ sí Nàìjíríà. Business ń lọ ńgbà yẹn. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tó wá di wípé àti ìyá 60 years gan ó já kúrò ní Nàìjíríà, ó fẹ́ wá ṣiṣẹ́ nílùú òyìnbó. Kò mind láti wá bẹ̀rẹ̀ ní wípé security àti iná yẹn lásán. Ó fẹ́ ta property ẹ̀ kó ṣẹ̀ṣẹ̀ fi wá bẹ̀rẹ̀ ní day one níbí báyìí nílùú òyìnbó. Ẹ wo orúkọ tí arábìnrin tó sọ, wàá rí ẹlòmíì tó ń faṣẹ́ back to back, I'm telling you, ó jẹ oúnjẹ gidi, kò yàtọ̀ sí jọ̀ǹkì. Kò yàtọ̀ sí àwọn tó ń mu kò yàtọ̀ sí àwọn tó ń mu ọtí káàkiri. Torí pé kí ni, how many hours ló máa fi sùn lójúmọ́ kan? Ọmọ ìyá ẹ̀ kan wà nílùú òyìnbó yìí tó jẹ́ pé 24 hours, ó ń ṣiṣẹ́ 22 hours. Ẹni rọ́ ni mo pa ìbèrè lọ́wọ́ ẹlòmíì. Wọ́n lọ́mọdé tí ò bá bá tán á bá àrọ́bá, àrọ́bá dẹ̀ ní bàbá tán. Èmi ò tún wá bá ìtàn, ó ì ṣe ojú wa ni.
because ìwọ tó bá wà nínú òyìnbó tó ti ń ka 20s tó ti lè sọ̀rọ̀ 20s tó ti bímọ tó ti wà ní 20s ìwọ náà lè sọ díẹ̀ nínú ẹ̀. Nǹkan tí wọ́n máa sọ tó máa fẹ́ kó ṣẹlẹ̀ lójú ẹ̀ ó ṣẹlẹ̀ tó ilé cold date understand sí ẹni tó bá dé ní 5 years ago ní sọ pé òun gbọ́ ni tàbí òun ti ẹ̀rí gbọ́ngàn wípé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó ṣẹlẹ̀. Ẹ wá wo ibi tá bára wa, ẹ wo ibi tá bára wa, ẹ wo ibi tá hẹ̀ǹtì ara wa sí. Nǹkan tá wá sọ wípé nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, nǹkan tó ń ṣẹlẹ̀ ní Áfíríkà, a lè fi wé nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Nǹkan tó ṣẹlẹ̀ ní Kenya, a lè fi wé nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Mo ti ṣe lórí program mi kan tó lọ. A lè fi wé torí pé Nàìjíríà irú wa ògiri wa ni dustbin ní Nàìjíríà. You can bin anything inside the dustbin. Àwọn tó wà ní recycle ni àwọn èmi ni àwọn Kenya, àwọn Senegal, àwọn Cote d'Ivoire, gbogbo àwọn bẹ́ẹ̀ yẹn. Recycle ṣe mọ̀ pé ìyẹn wọ́n kó nǹkan tó jẹ́ bí glass cup ẹ fi síbẹ̀, ike ẹ fi síbẹ̀. Ẹ ì lè ṣa àwọn nǹkan tó wà nínú ìyẹn nínú recycle. Ẹ ì lè ṣa àwọn lọ́tọ̀ọ̀tọ̀ bọ̀ nǹkan tó bá jẹ́ bin, dustbin gangan rubbish. O lè àjẹkù ẹran o lè dá bẹ̀, àjẹkù ẹja o lè dá síbẹ̀, àjẹkù akàn o lè dá síbẹ̀, pépà tó fi blow imú ẹ̀ ibẹ̀ ló máa jù sí. Kò yé yín sìn, èyí tó tún lò gan tó fi clean number 2 gan o lè tó bá yọ nínú toilet pẹ̀lú kìíní dá síbẹ̀. Kí ló wá horrible tó yẹ? That is Nigeria for you. Bí mo ṣe lè describe ẹ̀ nìyẹn. Ẹ̀yin tí làákàyè yín tún jiná ju tèmi lọ, ẹ tún bá mi describe ẹ̀ lọ́nà ọ̀bùnmi. But bí mo ṣe lè describe ẹ̀ nìyẹn tó fi jẹ́ wípé àti lè yọ ó difficult àti lè ṣe nǹkan táwọn Senegal àwọn Kenya ṣe lọ́dọ̀ ẹ wo ohun ló ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ń sìn lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Ṣé tó bá jẹ́ pé àwọn náà ti dá dúró ni nǹkan tó ń ṣe yẹn ó máa ní meaning. Nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí yẹn protest tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ó máa ní meaning. Ó máa make sense. But torí pé irú wa ògiri wa àwọn kan wọ́n jáde fún protest àwọn kan láwọn ò jáde irú wa ògiri wa ni. A lè fi wé torí ẹ̀ ló jẹ́ wípé kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ tó a lè ṣe tá a lè wá ju wípé kó ní kálukú kó lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Kí Biafra kó dúró, káwọn tán ní Nàìjíríà kan dúró, táwọn tán ní ilẹ̀ Yorùbá káwọn náà kan dúró. Nǹkan yẹn náà ni bó àmọ́ gba tó máa jẹ́ ìyá mi bàbá mi bó ó ti ń dé ọ̀nà fún ti ń dé góńgó. Ó ti ń di wípé ó ti ṣẹlẹ̀ rí nínú UK bọ̀ kò wọ́ọ̀sì tó yìí. Ó ti ń di wípé tó bá rìn lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tó jẹ́ pé bóyá bí àwọn Muslim náà máa attack bọ̀ anything tó bá ti jẹ́ foreigner bóyá o jẹ́ Asian bóyá o jẹ́ Africa but anything in short gan bó jẹ́ Indian anybody náà attack. Ìyẹn ló máa fi rí ọmọ China wípé 70% ọmọ China wọ́n wá sílùú yìí láti wá study wọ́n máa padà sílùú wọn ni. Àwọn ìlú kan wà bẹ́ẹ̀ yẹn. Tó bá rí wọn ní uni ẹ̀ wá ti mọ̀ wọ́n máa ń lọ bí ìgbà tí kí ló ń porúkọ ẹ̀ wọ́n máa ń lọ bí ìgbà tí ẹyẹ tẹmọ̀ tẹ́yẹ bá ń fò tó máa ń fò as a group fún ẹ máa ń lọ nìyẹn. Tí bá máa rí wọn ní college yìí tí bá máa rí wọn ní wọ́n sábà lọ sí uni because wọ́n sábà lọ sí college uni ni mo fẹ́ sọ. Uni àwọn sábà lọ sí college níbí báyìí àyàfi àwọn tó bá bí síbí bọ̀ àwọn tó wá láti ìlú wọn tó wá kàwé níbí báyìí ní group bẹ́ẹ̀ yẹn because the same area náà máa jọ wà the same school náà máa jọ ṣe gbogbo kíní wọn sí bọ́n bá dẹ̀ ṣe wá bẹ́ẹ̀ yẹn báyìí wọ́n padà lọ ni. Ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àtàbúrò mi kí ni mo fẹ́ sọ wípé mélòó ló ń padà lọ nínú ọmọ Nàìjíríà? mo ti wà confused mi ti I don't know. Yorùbá nìkan Yorùbá nation Biafra Nàìjíríà kan dààmú ni. Àwọn kan tí ń yé wọn sìn. Ṣé bá gbọ́ àwọn nǹkan tí lọ́ọ̀yà Délé
Fárótìmí tó ń sọ. Tẹ́ bá gbọ́ nǹkan tí Sowore gan tó nǹkan sọ gan, ẹ máa mọ̀ wípé Yorùbá nation gangan òun ló lè ṣe. Òun ní káwọn kọ́kọ́ lọ ṣe nǹkan kan náà kó tó di pé after ìgbà yẹn wọ́n á wá sínú Yorùbá nation. Revolution. Kí ló máa ń gbẹ̀yìn ẹ̀? Ogun ni, wàhálà ni. Kò sí èyí tó easy nínú méjèèjì. But at the end of the day, àwọn náà táwọn ò bá kọ́kọ́ ṣe yẹn, tó ń bá jẹ́ pé Yorùbá nation làwọn lọ straight, àwọn ajẹgúdújẹrá ẹ̀ náà ló máa wá. That means to say, àwọn náà nígbàgbọ́ nínú Yorùbá nation. Ìyà yìí pọ̀, all over dẹni. Tí UK lárí lè ní àmọ́ ìlú ibi tó ti lè ṣẹlẹ̀ sí lọ́la. Ó dẹ̀ ń ṣẹlẹ̀ káàkiri. Ṣé báwọn eléyìí bọ́ta lógún, tán bọ́ta lọ́gbọ̀n ni. Ẹ jẹ́ kí n tún tẹ̀síwájú díẹ̀, bóyá a lè wo fídíò díẹ̀ sí kó tó di wípé máa mú un. Ẹ wo ìlú òyìnbó ṣe gbé Nàìjíríà ṣe bínú lọ. Okay, ẹ tiẹ̀ jẹ́ kí n sáré lọ gbélé wa. Oh my God. See what? Good morning, everybody. This is Festac Bridge. See what is going on to our bridge currently as I speak. Overnight, they came and they started breaking the culvert, taking the iron, exposing and taking the iron from the bridge. I think we have to be proactive now on this aspect of scavengers we have in Festac. The scavengers we are having in Festac. Let us not wake up one morning and discover that our bridge has collapsed. They are now breaking the bridge itself, removing the iron from the bridge. Kabegbo, lórí bridge náà tún ti lọ ń tú irin bẹ́ẹ̀ yẹn. Bridge irin tán fi gbé bridge dúró. Oh my God. Ó wà ní Lekki ò safe, ó wà l'Ájà ò safe, ó wà ní Banana Island ò safe, ó wà ní Ketu ò safe, ó wà ní Kodu ò safe, ó wà l'Ogun State ò safe, ó wà ní ibo ló wá safe. Lóyìnbó ṣe gbé Nàìjíríà ò ṣe bínú lọ. 80% tó bá jẹ́ pé ó lọ lọ́lidé ní Nàìjíríà ni. Ó di ìgbà tó bá padà sí kó padà sínú ẹ̀ báyìí ló máa ní Ọlọ́run ò ṣe o. In short, bóyá dìgbà tí flight yẹn bá gbéra gan, that is Muritala Airport. At the end of the day, pé Ọlọ́run ò ṣe o. Immediately tó bá sọ̀kalẹ̀ pé òun ti dé sí Nàìjíríà báyìí ló máa wò báyìí, everybody máa wò báyìí, ìgbà jẹ́ pé àwọn fẹ́ jí ẹgbẹ́ lọ ni, tàbí wọ́n á rójú àwọn èèyàn bó bá ṣe rí báyìí, wọ́n kàn máa wò ni. Wọ́n á sùn báyìí, bó bá gbọ́ kẹrẹ báyìí ó ti dìde. Wọ́n ń gbé nínú ilé bí ìgbà tó jẹ́ pé àwọn tó ń gbé ní prison yard gan pàápàá gan, wọ́n yìí ń gbatẹ́gùn. Ẹlòmíì gan fẹ́, ó dẹ̀ lo gbogbo nǹkan tó ń lò yẹn, ó lo ilẹ̀kùn onírin, ó lo kíní window onírin, ó lo roof onírin. Iye ò ní tí ẹni àwọn tó bá máa ṣiṣẹ́ ìpín wa ṣiṣẹ́. Ìlú òyìnbó ṣe gbé, Áfíríkà ò ṣe bínú lọ. Ẹ̀yin ìyá mi, bàbá mi, ìta jẹ́ mọ solution. Kí ni solution? Ẹ̀yin náà ẹ bá mi sọ lọ́hùn. Ẹ bá mi sọ nínú ilé. I'm not okay, I'm not myself. Ẹ wo ìlú yìí, ẹ jẹ́ a máa ṣe, ẹ jẹ́ a máa rọ̀. 60 billion. Greetings, guys. This woman is Tanzania president, and this is one article I found about her. Let me read it to your ear. Tanzania President Samia has fired an entire electricity board over repeated blackouts. She dissolved the board of the Tanzania Railway Corporation due to mismanagement of $250 million in April. She sacked the CEO of Tanzania Government Flight Agency over a $49 million fraud. This is what we call a fight against corruption, not this one we have in Ghana, where a finance minister will mismanage the finance affair of the nation and still be protected by the president. A sanitation minister will be housing a whole GDP, but she's still working free and the court is protecting her. Not this one we have in Ghana that under Bank of Ghana governor, 60 billion will be missing and people will even demonstrate for his resignation, but he will insult the people
and still remain in office. And at this particular post, there's a comment that I love so much. Let me read it to you guys. The person wrote, he said, "This is the attitude of a woman with a female heart and God-gifted wisdom. Unlike my Ghanaian women in Ghana Parliament, the communication minister with a weed mind. She is busy disconnecting SIM cards and fighting in Parliament to create space for lesbians and gays in our society." You see, people are waking up. Ghana, our government is not in a fight against corruption because you can't fight what you are. Oh, the fight in Koto, you know, but kí ni mo fẹ́ lò nínú president tó sọ yìí. Ẹ máa rí wípé torí wípé wọ́n jẹ́ elédè kan náà ni. Wọ́n jẹ́ elédè kan náà ni. Ìyá mi, bàbá mi, gbogbo ibi tá a bá mọ̀ láti lè bọ́ lọ́run sọ ni o. Ìyà yìí ò gbọdọ̀ jẹ wá gbé. Kọ́lọ́run kó ṣílẹ̀kùn yìí ni. Ilẹ̀kùn tá à ń kàn yìí. Solution nìyẹn. Tó bá tiẹ̀ wá jẹ́ kó wá jẹ́ pé àwọn kan wá láti inú olóṣèlú or whatever, a máa lè discipline ara wa bọ́n ṣe ń discipline àwọn èèyàn ń sìn tó rójú ti là 2024 la wà yìí. But tá bá ìwà lọ́dọ̀ àwọn Kabaz, àwọn Kabá yìí, rí bí Bọ́lá Ahmed Tinubu, president wa, rí bóyá kí Kabá tó lọ nínú month tá a wà yìí. Nígbà tí riot fẹ́ bẹ̀rẹ̀, nígbà tó fi invite wọn, ó bá ò báyìí. Nígbà tó òun onítọ̀hún yẹn àti Ọọ̀ni of Ifẹ̀ náà jọ dúró, òun ló kọ́kọ́ kí kó tó di pé ó kí Ọọ̀ni of Ifẹ̀. Bó ṣe bá ò lélẹ́yìí, president wa Bọ́lá Ahmed Tinubu bó ṣe bá ò fún lélẹ́yìí láti gbọ́wọ́ lọ́wọ́ ẹ̀. Nígbà tó máa kí Ọọ̀ni, ó kàn náwó sí Ọọ̀ni báyìí. Àwọn Kabá tàǹtọ̀ yìí ni. Ẹ wo bó ni kí n gbà ń bẹ̀. Okay. Kájọra rẹ̀ lẹ̀. Owó Nàìjíríà. Ó rèé o, 30,000 lápò ìjọba. Lẹ́sùn mu pure water kájọra rẹ̀ lẹ̀. Ọ̀nà mú mọ́ ìmísí. Mo san 30,000 naira. Ní Ọ̀yọ́ State, ẹjẹ́ àmọ́ tá ń ṣe o. Ẹjẹ́ àmọ́ tá ń ṣe o. Ẹ̀yin èèyàn, ẹ kọ́ṣán ara yín o. Mọ́ ìmí ni mọ́ rìkọ́dù. Àwọn ọmọ ní mọ́ rìkọ́dù kí ni 30,000 mọ̀ sọmọdé owó lásìkò yìí. Ẹ jẹ́ rìkọ́dù yín káwọn yòókù ò lè fi kọ́gbọ́n. Ẹlòmíì jẹ pọ́pọ́ọ̀fù ojú ọ̀rẹ́ ẹ̀ lẹ́ wọ́n mú. Wọ́n fẹ́ wá owó sí local government àbí I don't even know. Wọ́n ṣàfẹ́ wá owó yẹn. Wọ́n fẹ́ wó owó yẹn. Kẹ́yìn èèyàn mọ̀ nǹkan tẹ́ ń ṣe o. Ọkà ńlá o, ẹ mọ̀ tẹ́ ń ṣe o. Ẹ mọ̀ tẹ́ ń ṣe, ẹ mọ̀ jẹ́ ń mú yín o. Ẹ mọ̀ jẹ́ jọba mú yín o. 30,000, 50,000 ní o. Cash down, wọ́n lọ san sí báǹkì ni. Ọba nífẹ̀ẹ́ ara rẹ̀ tètè fọwọ́dù ẹ̀ sáwọn tó ní àwọn ìyá rẹ̀ nú ọjà tètè fọwọ́dù ẹ̀ sí wọn. Èyí ṣe pé wọ́n bá gán wọn lápá mú. Ó kéde. Ṣé bírú àwọn eléyìí tó bá jẹ́ pé wọ́n ń lo owó yẹn sínú àpò ìjọba? Ẹ wo orú àwọn ìyá yìí ń sìn. Bọ́n ṣe mú wọn 30,000, 50,000. Ìyá tí ò tiẹ̀ ní 2,000 sùn. Ìnira tán fún wọn ni that is Nigeria for you. Kódà gan tó bá fẹ́ ṣe operation yẹn, wọ́n lè mọ̀ọ́mọ̀ lọ páàkì gbogbo bíìn tó bá wà lórí títì lọ́jọ́ yẹn. Kán ti ní kán lọ gbé kúrò. Owó tí ò dẹ̀ lọ àpò ìjọba. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Yorùbá nation nìkan ni. Òun ni solution. Ìgbà tí Tinubu wọ bẹ̀rẹ̀ lẹ́yìn òkò ó ṣe níbi kan tí mo bọ̀. In a car park. A car park and a car park, they clap it. A car park and a car park, they clap it. This is what we are seeing on Harlem. This is what Lagos State is doing for us. This is what Lagos State is doing for us now. We cannot park on our car park again. Yes, sir. We cannot park on our car park again. This is it. See the signal on the car park. This is the car park. Someone needs to explain to me exactly what I did wrong. I parked in front of Health Plus. Check number. Health Plus on Allen Avenue. At the car park. At the car park. This is the car park. We are not informed.
I am not on the road in any way. Someone needs to explain to me why my car was clamped. The boldness to clamp has suddenly disappeared. This is a business environment. No explanation whatsoever. Nothing. They just clamp the car. Everybody is a Tinubu in Lagos State. Everybody is a president in Lagos State. This is unfair. Nonsense. Why don't you say a word? Innocent citizen. Talk they are now. Paying you tax. They are paying you tax. You are still stopping them from their Nonsense. Sọ̀rọ̀ now. Sonny, you are videoing me and videoing you. Who is the one with the official car? You are videoing me and videoing you. Nonsense. Come on, law. Ìsìnlẹ̀ nínú ọ̀rọ̀. Àgbàlagbà ní gbogbo yín. Lẹ́yìn kankan. Ẹníyàwó ńlé. Ẹ̀dẹ̀ lọ́mọ ńlé. Báwo mo ṣe fẹ́ kọ́ ọmọ mi ní school but they clap mọ́tò mi for no fucking reason. Ẹ ti ń lọ sí tàbí. Ẹ ti ń lọ sí àwọn ọlọ́pàá tẹ̀lé yín wọ́n sọ̀rọ̀. Àbí video me very well. Nonsense. Rọ́rọ̀ sọ ni. Nonsense. If you were right, you will get down and come and support them now. Oh yeah, now. All of you wear uniform. All of you wear uniform. Hey, imagine that is Nigeria for you. Oníṣẹ̀lẹ̀ sí wa. Àwọn ẹni ẹlẹ́ni tó lọ wá jíjẹ mímu ní wá kò tún ṣe méròdò. Ẹ wo àwọn ìyá wọ́n kó síbi tó ti fẹ́ gba 30,000 lọ́wọ́ wọn nìbàdàn lọ́yọ̀ state. Owó yìí dẹ̀ rè 90% ẹ̀ ní wọnú àpò ìjọba. Àwọn ìdí lèmi mú wá yìí. Àwọn ìdí tó jẹ́ wípé a lè fi ní plan A, plan B, plan kìnìkan. Tẹ́ bá lọ fún regional. Abẹ́ àwọn people yìí náà lè ṣe máa wà. Àwọn olóyìn máa rúùlù yín. Tá bá dé regional, àwa ẹ̀ṣẹ̀ wá wò ó. Ìyẹn tàbá rí nǹkan tí Ìgbòho tán ṣe ní inú week tá wà nínú èyí. Ẹni tán gbé tán lọ arrest. Wọ́n fi sílẹ̀ torí pé kí ni nǹkan tá à ń ṣe yìí ìjọba Nàìjíríà ni. Òun ló máa sẹ́ pé ẹni tó bá torí bá fọ́ ọ ẹni tó bá fọ̀yàn lórí wọ́n máa dájọ́ wípé ó tírélà ló fi gbáàyàn fún bóyá ó kàn sọ̀kúta wọ́n á dájọ́ wípé tírélà ló fi gbá onítọ̀hún yẹn mọ̀ pé ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó mú òkò kékeré ó fi bàyàn ó sọ lùyàn ẹni tó mú odindi tírélà tó wá gbé ẹ mọ bí tírélà ṣe rí mo kakọ imagine bẹ́ẹ̀ tó fọmọ yàn lórí ṣẹ́jọ́ kan náà ni ṣebí yẹn fẹ́ pa ni àwọn á mú ẹjọ́ yẹn wọ́n máa ṣe ní upside down wọ́n máa gbé ẹlẹ́bi fáláre wọ́n máa gbé aláre fẹ́lẹ́bi Nàìjíríà nìyẹn. Ìyá mi bàbá mi ṣé wọ́n gbọ́dọ̀ ṣerú eléyìí fún Tinubu ṣé ó yẹ kán ṣerú eléyìí fún Tinubu tàbí ọmọ Tinubu ìrònú ó sorí àgbàkodò ẹ wò Tinubu, look at what she did in Kano. What happened actually this morning? Nígbà tó ń campaign ni o. Brunch in my house, and she said she just come to appreciate me with the sum of 10 million naira. 10 million. Please come with me. She doesn't know what I'm going. Ẹ jẹ́ kí n tún play because kò mọ̀ ó jẹ́ ṣọ́ọ̀kì fún ẹ máa rí bó ṣe ṣe ojú ń bẹ̀. Look at what she did in Kano. What happened actually this morning? Ó sáré ẹgbẹ́ ojú ẹ̀ tó bá máa gbójú ẹ̀ lọ síbẹ̀ yẹn. Said she just come to appreciate me with the sum of 10 million naira. I request her to please come with me. She doesn't know what I'm going. Pẹ̀lú owó tó fún àwọn north ṣó yẹ kán tiẹ̀ lè ja ewé sókè ní north yẹn ní ọjọ́ máa fi mọ̀ ní pé ó yẹ ká lè rí àwọn èèyàn báyìí ní north tó ń gbọ́dọ̀ náà ṣùgbọ́n wọ́n máa ń gbọ́rọ̀ tẹ́ni àwọn olórí wọn a máa wá rí àwọn olórí wọn tí ó gbọ́rọ̀ sí wọn. Ẹni tó mọ̀ pé ìṣe ìṣèjọba gbogbo owó lọ́wọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kò lè kúrò nínú records history ti dúró fún un pé nígbà ìjọba Bọ́lá Ahmed Tinubu ṣé wọ́n pé lè yàtọ̀ sí Yorùbá nation tí pé wọ́n gbé another flag wọ́n gbé jáde pẹ̀lú adúrú owó pẹ̀lú ìpè mí ló kàn
ẹjọ́ ń gbé síra yín ni ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àtàbúrò mi ètò tiẹ̀ bá wà nínú UK yìí Ọlọ́run ò ní jẹ́ kémi àti yín ká nípìn àbúrò ń bẹ̀ ẹni tẹ́ bá léèyàn nínú UK ẹ ṣẹ́ẹ̀kì wọn ẹ yẹ̀ wọ́n wò ẹ pè wọ́n ẹlẹ́gbọ́ lórí Dr. Zabby wípé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ ní UK àníràbúrò mo ní kí n kí ẹni ẹ kújọ́ mẹ́ta o ẹ jẹ́ ká pera wa ẹ jẹ́ ká ṣẹ́ẹ̀kì ara wa ìbànújẹ́ ó torí àgbà kodò ṣé security náà lè ṣé wọn lè rí ṣe torí pé Nàìjíríà dustbin òun ni nǹkan kan ṣo tán lè rí ṣe 99 constitution tó máa kọ́ bẹ̀rẹ̀ ń bẹ̀ kán wá pín oníkálukú ṣé àwọn pípù tẹ́ ń rí yẹn ṣán rẹ́dì láti ṣerú nǹkan bẹ́ẹ̀ ṣẹ́yìn rí wọn bẹ́ni tó rẹ́dì láti ṣe ẹ rí i pé nínú House of Assembly gan làwọn èèyàn ti ń pariwo mo ti ṣe fídíò yẹn before eléyìí náà tó ti ń pariwo wípé Nàìjíríà ò lè rọgbọ Nàìjíríà ò lè settle Nàìjíríà ò lè rojú kò lè ráyè tó wọn bá change constitution tó wà nígbà máa yẹn lọgun tó ń lọgun nínú House of Assembly because bí àwáríjẹ nídìí màdàrú ni àwọn northern lands àwọn north àwọn ló ń rí jẹ ń bẹ àwọn gógó ló ń rí jẹ nínú nǹkan yẹn ó pè wọn ó wà òkè fún wọn ó favour wọn mélòó ni àwa tẹ bá pa gbogbo owó ní gbogbo state ẹ máa kó lọ Àbújá àwọn àìsàn wàá yọ fún yín ẹ̀yin tó fẹ́ yọ fún yẹn wọ́n lẹ́yìn ò tó àwọn tó ń ṣiṣẹ́ lọ wọ́n dàbí irú àwọn white tó ń ṣe protest yìí gbogbo àwọn tó ń ṣe protest yìí gbogbo ẹni ni mo fi sọ aṣọ lọ́fíìsì gan pàápàá 95% nínú wọn 95% nínú wọn under social òun náà wà under social òun náà wà double money ní 90% wọn ló ń gbà báwo ló ṣe jẹ́ double money tó bá wá ṣiṣẹ́ lọ́dọ̀ mi nísìn á gba owó cash and hand ló máa gbà á dẹ̀ lọ máa gbowó ní ọ̀dọ̀ àwọn social àwọn Áfíríkà dẹ̀rẹ̀ àwọn fẹ́ ṣiṣẹ́ ẹ wá sọ wípé wọ́n gbaṣẹ́ yín àwọn Áfíríkà òun fẹ́ nínú 24 hours òun fẹ́ ṣe tẹ bá gbà láyé ó fẹ́ ṣe gbogbo 24 hours yẹn á ní ṣe bóun ti ráyè forí kọ́ díẹ̀ ni nínú nǹkan tí mò ń sọ ẹlòmíì wà eré kan máa jẹ́ gbà kí ni kí láàyè ọpẹ́ ń sọ yìí èmi gan ṣe 24 hours rí kí ni mo tiẹ̀ ń sọ yìí ó mú mi rántí èèyàn kan gan ó kàn clock out ni ó tún clock oh my God àwọn pípù yìí ò lè ṣe nǹkan tí dúdú ń ṣe àwọn pípù yìí ò lè ṣe nǹkan tí dúdú ń ṣe àwọn incident kan ṣẹlẹ̀ ní Ireland ní Dublin bóyá bíi 10 years ago ǹsẹ̀ or 12 years ago àwọn tó bá jára Dublin máa mọ nǹkan tí mò ń sọ yìí nígbà yẹn báyìí ó common fún àwọn ọkùnrin Africa Nigeria àwọn ọmọ Nigerians tó ń ní kinní ẹlòmíì ọkàn wa ló ń drive lọ taxi ó ń wa taxi ó kàn lórí nínú drive ó lè jẹ́ lórí traffic light wọ́n kàn dẹ̀ máa dé ó kàn gborí lé wọn ó ti lọ wọ́n kàn ló máa sùn bó ti ṣe wọ́n kàn oríṣiríṣi torí kí ló dẹ̀ fà iṣẹ́ ni iṣẹ́ tí àwọn ẹlòmíì ń ṣe tí ará Nàìjíríà míì tó bá lè ṣe fídíò ẹ̀ fún a máa sunkún ni pé ọ̀nkú mi ò mọ̀ pé irú nǹkan tẹ̀ ń go through rere tí ò bá jẹ́ni tó dájú o àǹtí mi kẹ́ tó rówó nǹkan tẹ̀ ń go through rere àwọn tó wà ní Nàìjíríà gan ọgbọ́n ọ̀dájú ni wọ́n àwọn gan làwa gan 70% tó wà ń lo òyìnbó ẹrú àwọn tó wà ní Nàìjíríà láṣẹ torí ó máa ṣiṣẹ́ fún ẹrú ẹ ni ẹlòmíì wà ìwọ ló rán àbúrò yẹn ló rán lọ sí school ó lọ sí uni ó lọ sí yunifásitì ó ṣe masters at the end of the day lọ́wọ́lọ́wọ́ yìí ìwọ ló tún sanwó school ọmọ tiẹ̀ torí òun gan òjára ayé kò jèrò ọ̀run iṣẹ́ tó rí gan kò tiẹ̀ tó sanwó bíèlì iná gan ẹ wo bọ́n ṣe mú ilé ayé rẹ̀ lóyìnbó ò ṣe gbé Nàìjíríà ò ṣe bínú lọ ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àtàbúrò mi
èyí tá a gbéyẹ̀wò lọ́jọ́ tèmi tó bá ní mínì ẹ bá wa share, ẹ bá wa comment. Báwo ló ṣe rí lọ́dọ̀ títí ẹ bá wa tẹ like, ojú wo lẹ fi wò. Tó bá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ máa ṣalábàápàdé ètò wa, a wà lórí Àyè Ọpẹ́yọ náà, ètò míì là ń ṣe ń bẹ̀. Bó ṣe lè hùn kó mọ. Lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa. A ní mọ sàárè ọmọ, hàn ní gbòkú ọmọ káwa mọ́lé. Ó ṣe ní láàánú. Ó máa rí èèyàn tó wà ní 70 years old, 80 years, ó ń sun ẹkún. Ó wà àwọn káwọn padà lọ sí Áfíríkà. Ó wà àwọn káwọn padà lọ sílé ilé tó fẹ́ padà sídà. Ilé tó fẹ́ padà sídà, ẹ wo fídíò ta kọ́kọ́ owó dẹ̀ ń ṣẹlẹ̀ títí di bá ń sọ̀rọ̀. There's no solution. Kí ni ètò ṣẹlẹ̀ sí woman yá ti máa lọ bí 10 years fídíò tẹ̀wò tí mo kọ́ play yìí. Ẹ wá wo irú oríṣiríṣiríṣiríṣi ẹ̀. Ó dàbí pé ó ti ṣẹlẹ̀ kó tó di pé Chief Sunday Igboho lọ Ìgàngán. Ó lè má ti tó 10 years bóyá bí 6, 7, something like that. Ṣó ń bàjẹ́ sí ni tàbí ó ń burú sí? Kò wá ń ṣe Fúlàní nìkan ń tàn. Ẹ wo àwọn tó ń mú ní Ondo State ńgbà yìí, àwọn ọmọ Ondo ló wà ńbẹ̀. Ẹ wo àwọn tó ń mú ní Ògùn nínú wíìkì tá a wà nínú ẹ̀ or ending of July. Mo tiẹ̀ ti gbé síra wọn, ṣé mo tiẹ̀ ní July la wà ní? August la wà, mo ní July. Ẹ wo ẹ gbà mí bẹ́ẹ̀ bá ṣe rí mi lálẹ́. Ending of July. Àwọn tó mú ọmọ Ìgbò làwọn bíi mẹ́tẹ̀ẹ̀ta, wọ́n fẹ́ ju mẹ́ta lọ gan pàápàá. Bọ̀ wọ́n ti gbé àwọn tó jẹ́ pé wọ́n bí síjẹ̀bù ni ọmọ Ìgbò ni wọ́n. Àwọn dẹ̀ ló ń jiyàn gbé, àwọn ló ń gbowó, àwọn ló tún máa pa onítọ̀hún. Ìlú òyìnbó ṣe gbé, Nàìjíríà ò ṣe bínú lọ. Mo kí wa lẹ́ẹ̀kan sí ipa kó bójú ọjọ́ ṣe rí. Àrọ́mọdọ́mọ wà ní gbégbá bára lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa. Àníjẹni tó ń wá. Àwa nírìn lọ́jọ́ ebi ń pọ̀nà lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ bá wa share ètò yìí, ẹ bá wa like ẹ. Ẹ bá wa fi comment tí yín náà sílẹ̀. Bó bá ṣe rí, ojú tẹ fi wò ó sí. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Yorùbá nation no going back. That is the only solution. The only solution. Only solution. God bless you. Ìpàdé wa bí oyin. Ọlọ́run fi lè ṣàṣe wọn. Ẹ̀yin la máa bá, èmi náà lè máa rí. Ọ̀rọ̀ pèsè jẹ́. Bye for now. One love. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.